ẹ káàsán gbogbo lẹ káàsán gbogbo lé season wa ló ń kí láti rí Odùduwà TV rédíò ẹ jẹ́ bá wá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá máa pín ètò yìí torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó ṣe pàtàkì gidi gan ni màá dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ yìí kó tó etí Emir of Ilorin wọ́n sọ àwọn kankan kì í ṣe ebú kì í ṣe ìjà wa fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá àwọn àtó àgbàbú irọ́ òkè eléyìí kì í ṣe ebú àmọ́ mo fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ká fi ṣe làákàyè fúnra wa kó lè yé wa tí ó ń ṣẹlẹ̀ gangan táwọn ọmọ a ní ká fi lè tó wọn létí ẹni tó bá gbọ́ ètò ẹ bá wa pín kó dọ́dọ̀ Emir of Ilorin ẹ jẹ́ ká gbọ́ kàn gbọ́ ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sáré play fídíò yìí fún yín kẹrì ṣẹ́rí ọkùnrin tó wà níbí báyìí ṣẹ́rí ẹni tó wà níbí yìí tẹ̀ ń wò yìí arákùnrin dúdú ni ẹ máa wo bọ́ ṣe máa ṣe ń sìn lójú yín ń dẹ̀ máa dá àwọn àwòrán yẹn dúró tó bá ti débì kan ṣẹ́rí nǹkan tẹ̀ ń wò láti bẹ̀rẹ̀ yìí ṣẹ́rí Mẹ́kà nìyẹn o àwọn tó lọ Mẹ́kà iwájú Mẹ́kà àwọn tó dúró síwájú Mẹ́kà ẹ rí i pé wọ́n ti gbé ọwọ́ ìdání báyìí wọ́n gbé apá ìdání wọ́n fẹ́ tì í òun lè rí yẹn o wọn ò fẹ́ kó dúró síbẹ̀ yẹn ẹ máa wo tó máa ṣẹlẹ̀ o Emir of Ilorin ẹ jọ̀ọ́ ṣe rí pé wọ́n tì í ó ní pé òun sọ pé ẹ má tì mí don't push me má tì mí ṣe rí pé àwọn Arab méjì tó ń wọ aṣọ ọlọ́pàá méjì ló ń ti arákùnrin yẹn kúrò níwájú ibi tó dúró sí ṣe rí bẹ́ẹ̀ yẹn Emir of Ilorin ṣe rí o ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí sà ṣe rí o ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe ó yẹ yín ṣe rí pé wọ́n ti kúrò láti ibi tó gbé láti àdúgbò bẹ̀rẹ̀ wọ́n ti débẹ̀ yẹn wọ́n gbé kúrò wọ́n ti àwọn dúdú tó kù wọ́n jẹ́ kó dúró ṣe rí àwọn ọlọ́pàá mi tó wà bá ń bẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí pé wọ́n tún fẹ́ tì wọ́n sẹ́yìn ni wọn ò fẹ́ kí dúdú wà lókè wọn ò fẹ́ kó wà wájú wọn ò fẹ́ kí dúdú wà wájú rárá ìtumọ̀ yẹn ni pé wọn ò kà wá kún nǹkan kan Emir of Ilorin ẹ̀sìn wọn tẹ́ ń gbé lárugẹ wọn bóbó yìí kẹ́ gbé lárugẹ bóyá yìí kẹ́ múra bí kó dájú tí wọ́n lọ tí wọ́n máa tì í sẹ́yìn o Emir of Ilorin akọ̀ sọ tí ó jáde ní òkè lè mọ̀ sà màá wá fẹ́ mú ẹnu lọ sí ọ̀rọ̀ tí ẹ sọ àmọ́ ká tó sọ̀rọ̀ yẹn màá fẹ́ ẹni tó bá mọ Emir of Ilorin ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ kí ni kò ń ṣe ebú o kì í ṣe ìjà kákan fúnra wa ní òye náà ọgbọ́n àti òye lórí nǹkan tó ń lọ náà ni òun náà láṣẹ sọ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí a wá gbọ́ nǹkan tí Emir wa sọ ń bí sìn ẹ̀yà gbọ́n tó sọ ń sìn. tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó sì nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ má bínú ń bọ̀ kó má gan o kó dákun ń bọ̀ kó má gan o kó dákun tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó sì nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ kì í ṣe pé alápá. tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn mo fẹ́ fi nǹkan kan hàn wá torí àwọn púpọ̀ nínú wa lè máa ń mọ̀ pé àwọn nǹkan tó ṣe irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan tó yẹ kó jáde kì í ṣe lọ́rọ̀ pé lọ́rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ ìwà ọmọlúwàbí láàárín àwa ọmọ Yorùbá pé tó bá ṣe kíní kan ṣe kíní kan kò ń ṣèwọ ọmọlúwàbí sà ẹ jọ̀ọ́ o àmọ́ pẹ̀lú ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn òfin wà tí ẹni tí ẹ sọ bẹ́ẹ̀ fún ó ṣeé ṣe kán gbé òfin pé ẹ sọ pé nǹkan báyìí tẹ́ ẹ bá ṣe wọ́n lè gbé òfin yẹn kán fi dá yín dúró kán fi gbé yín sẹ́wọ̀n sà mo fẹ́ fi hàn yín ẹ lè má mọ̀ mo kàn fẹ́ ṣàlàyé fún wa ní sà ẹ lè má mọ̀ wọ́n kàn sí ní wọ́n ní every individual entitled to respect for the dignity of his person, and accordingly no person shall be subject to torture or inhuman or degrading treatment. No person shall be held in slavery or servitude. No person shall be required to perform a forced or compulsory labour. Ṣẹ́rí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan mi ò sọ pé eléyìí kì í ṣe àṣẹ o mo kàn ṣe lè sọ pé wọ́n máa fẹ́ lé mi mo bẹ́ ṣe sọ àátún gbọ́ lẹ́ẹ̀kan sí àmọ́ màá fẹ́ kí ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ tó wà níbàyí màá fẹ́ kí ẹ ṣàkíyèsí ẹ̀ wọ́n dẹ̀ sọ pé gbogbo wa la ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa nínú ìwé òfin o sà nínú ìwé òfin òun ni gbogbo mẹ́rin ẹ̀hún lẹ́ ń wò yẹn ẹ̀yẹ́ kí kó lè yẹ ẹ̀yin. Every person has a right to life and no one should be deprived intentionally of his life save in the execution of a sentence of court or in respect of a criminal offence of which he has been found guilty in Nigeria. Sà lábẹ́ ìwé òfin
ẹ ní àṣẹ kankan láti sọ pé kéèyàn kan má ṣe báyìí báyìí lábẹ́ ìwé òfin ni sà kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ o kì í sọ̀rọ̀ pé yà èébú sà ẹ ní àṣẹ yẹn abẹ́ ìwé òfin yẹn ara ta ṣe máa ń gbìyànjú pé ká mọ àwọn òfin rẹ̀ pé ká lè mọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn a lè mọ àwọn gbèsè tẹ̀sán máa gbé sà kì í ṣe èébú kì í ṣe ìjà sà ìkejì. Every individual is entitled to respect for the dignity of his person. Accordingly, no person shall be subject to torture or unhuman degrading treatment. No person shall be held in slavery or servitude, and no person shall be required to perform forced or compulsory labor. Ara àwọn àfikún lórí ọ̀rọ̀ nǹkan tí ìwé òfin sọ mo kàn fikún ni. So mo fẹ́ ẹ ká wá gbọ́ nǹkan tí àwọn ẹ̀mí àsọ bíbá lẹ́ẹ̀kan sí ká gbọ́ díẹ̀ kò sọ nǹkan kan bíbá yìí. So ẹni tán bá pa wọ́n tún fẹ́ràn rẹ̀ ni. Ṣé ń ràn wọ́n gbọ́dọ̀ pé alápá kì í ṣe pé alápá ṣe rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ọmọ rẹ̀ kì í ṣe pé alápá so ẹni tán bá pa wọ́n tún fẹ́ràn rẹ̀ ni. Ṣé ń ràn wọ́n gbọ́dọ̀ pààyàn lábẹ́ òfin ní ẹ̀tọ́ láti ní agbára láti pa èèyàn kankan ní agbára láti gba ẹ̀mí ẹnikẹ́ni rárá sà. Àwọn nǹkan báyìí ó máa dá kí ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀sìn kìrìtẹ́nì o àbí mùsùlùmí ká kọ́kọ́ mọ̀ nípa òfin ilẹ̀ tiwa torí ilẹ̀ ṣe bí Nàìjíríà gbogbo wa ká kọ́kọ́ mọ̀ òfin tiwa náà torí ọ̀rọ̀ tẹ̀sán ń bẹ̀ yẹn ó léwu sà ó léwu gan ni. Every person has a right to life gbogbo wa la ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa lè pàṣẹ pé kán pa èèyàn sà lábẹ́ ìwé òfin akọ̀ní kakọ̀ sọ ni o kì í ṣe èbú kì í ṣe jàsà o ẹ lè má mọ̀ ń pa nǹkan tó wà nínú ìwé òfin la ṣe sọ ẹ ṣeun ẹ ká tẹ̀síwájú yẹ ká tún gbọ́ nǹkan tẹ̀sọ́ díẹ̀. kò ní ọmọ tí wọ́n ti kú láyé. ṣe ń ràn ṣùgbọ́n kó mọ̀ ṣe. ṣe ń ràn. àkọ́kọ́ nù ẹ̀ẹ́kejì. ṣe máa gbọ́ o. Ọ̀ṣun tó ń ṣe yìí àgbà nílùú wa. ẹ sọ pé ẹ̀gbá ń lu yín ṣé ẹgbà ilé yìí lọ́dọ̀ yín ṣé gbà ẹ wo tí wọ́n ṣe sí ṣé ẹ gbà pé wọ́n ṣe Ọ̀ṣun àmọ́ àwọn tí wọ́n ṣe ẹ̀sìn tẹ́ ń sọ̀rọ̀ nípa yìí sà ẹ wo bó ṣe ń ṣe aláwọ̀ dúdú bí ẹ̀yin ẹ wò ó. ṣé ẹ rí sà ṣé ẹ rí sà ṣé ẹ rí o ṣé ẹ rí bó ṣe ń ṣe aláwọ̀ dúdú o nílẹ̀ Mẹ́kà tẹ́yìn tẹ́ sọ pé ẹgbẹ́ sìn wọn tẹgbẹ́ lókè tẹgbẹ́ sókè ṣe ní bẹ́ẹ̀ yẹn sà bó ṣe ń ṣàwà dúdú nìyẹn o wọn ò dẹ̀ fẹ́ kí wọ́n tẹ̀ wá wájú Mẹ́kà yẹn rárá níwájú wọn ò fẹ́ kọ́ wà bẹ́ẹ̀ yẹn ṣe náà tì í ṣe ní bẹ́ẹ̀ yẹn sà ṣe ń rí sà ṣe ń rí sà ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ tún sọ díẹ̀ sí sà. ní kó má gbélé rẹ̀ òun ló kọ́lé rẹ̀ tó bá ní odò kan tí wọ́n ń lọ bọ́ tó fi ń jẹ́ èyí Ọ̀ṣun nígbà tó lọ́n ti túnà sí rẹ̀ yìí kò pa á tì yányán. ẹ ní àṣẹ láti sọ fún èèyàn kan láti sọ pé nǹkan báyìí báyìí nìkan ṣe ẹ ní àṣẹ sà nínú ìwé òfin sà ẹ ní àṣẹ torí pé kí ni nínú ìwé òfin àwọn ìwé òfin lèmi ń gbélé kalẹ̀ fún yín sà kalẹ̀ kó lè yé wa dáadáa ni kò sọ̀rọ̀ ìbínú nínú ìwé òfin sà wọn fún yín ní àṣẹ yẹn láṣẹ yẹn sà ẹ má bínú kì í ṣe ọ̀rọ̀ ọjà kì í ṣe mo kàn fẹ́ fi hàn wá ní púpọ̀ nínú wa a lè má mọ àwọn nǹkan báyìí ara nǹkan tó ṣe máa ká tó gbé ẹ̀sìn sórí ká kọ́kọ́ mọ òfin ìlú ẹwà náà a lè má gbẹ́sìn àwọn tí wọ́n fẹ́ràn wa sórí ẹ wò wọ́n ní the government of the federation of a state shall not adopt any religion as state religion ṣe rí bẹ́ẹ̀ yẹn nínú ìwé òfin wa nìyẹn o ẹ lè pàṣẹ ní tó bá ń wo ẹnikálukú láti ṣe ní ọ̀dọ̀ wọn ni wọ́n lè ṣe ẹ ní agbára láti pàṣẹ sà lábẹ́ ìwé òfin mo fi hàn yín o mi ò fi eléyìí tí mi ò kò sáfikún o nínú constitution wa sà á máa dákẹ́ yẹ̀ wò á dákẹ́ yẹ̀ wò sà torí àwọn nǹkan tẹ́ sọ yẹn ó léwu sà ẹ̀ ń rú òfin ìlú nìyẹn sà ẹ jẹ́ kí a tún wá tẹ̀síwájú ká tún gbọ́ ètò kù. ìjọ tá a bá fi kẹ́fín pé ó ṣe é yóò dára ẹ̀ lẹ́bi. ẹ lè sọ pé wọ́n fi kẹ́fí ò ní àṣẹ lórí ilẹ̀ wa lẹ́ẹ̀kan sí èmi sọ fún yín sà ẹ kàn pé ẹ kàn sọ̀rọ̀ lásán ó yàtọ̀ pé ẹ sọ pé ó ti di òfin irọ́ o kò sínú ìwé òfin sà ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó yé wa kò sínú ìwé òfin sà
kò síbi kankan tó kọ́ nùwé fún pé ẹ̀sìn tẹ̀ ń sìn o pé tẹ́ bá ti rọ́pa kẹ́fì o ó máa ti di àṣẹ ibi ìlú tẹ́ wà rárá sà wọ́n kọ́ síbi sà gbangba the government of the federation of a state shall not adopt any religion as state religion sà ẹ jọ̀ọ́ mo afẹ́ kẹ́ rúure sà ẹ jọ̀ọ́ Emir mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ borúkọ yín ẹ jẹ́ ká tẹ̀síwájú Emir sà. kẹta mẹ́sẹ̀gì ni pé ibi tí ó ti lọ ṣe tí ò bá ṣe lókè àdínì yìí mọ́ kó má jẹ́ kan inú àwọn ibi tá a fẹ́ dákọ̀ wọ̀nyí kó má jẹ́ lọ́rin west kó má jẹ́ lọ́rin east kó má jẹ́ lọ́rin south. ẹ ní àṣẹ lórí ẹ̀ sà ìwé òfin ò fún yín láṣẹ sà ṣe rí ara tá à ń sọ rèé o ara tá à ń sọ òun rèé nínú ìwé òfin ìlú constitution the government of the federation or a state shall not adopt any religion as state religion ìyẹn ni pé ẹ̀ ń gbé àṣẹ ẹ̀sìn lé orí àwa ọmọ káàrọ̀ òjìrè ẹ̀ ń rú òfin nìyẹn sà ẹ̀ ń rú òfin nìyẹn sà ẹ̀ ń rú òfin ẹ lọ yẹ̀ wò màá fẹ́ kẹ́ tó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kọ́kọ́ wo ìwé òfin ilẹ̀ wa náà sà ẹ jọ̀ọ́ mọ̀rọ̀ wá ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jọ̀ọ́. ó mọ̀ jẹ́ àṣà ẹ ní àṣẹ lọ́wọ́ ẹ ní àṣẹ sà ẹ ní àṣẹ lọ́wọ́ rárá sà ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀sìn mùsùlùmí kò ní àṣẹ nínú ìwé òfin ilẹ̀ wa torí náà kò lè múró sà ẹ jẹ́ kí n fi kíní yẹn hàn yín sà constitution wa là ń wò yìí o a dẹ̀ ń túmọ̀ ẹ̀ fún yín ṣé kí n ṣe ń Yorùbá ẹ jẹ́ kí a mọ̀ túmọ̀ ẹ̀ fún yín Yorùbá akímọ̀ ó lè máa ẹ jẹ́ ká túmọ̀ ẹ̀ fún yín Yorùbá sà ẹ máa gbìyànjú kí n sáré ṣe ní Yorùbá fún yín kẹ́rí kọ́pì mò ń bọ̀ o ẹ fún mi ìṣẹ́jú kan mo máa sáré wá jáde fún yín kọ́kọ́ fẹ́ ṣe àwọn ìyẹ̀wò kan gbogbo ẹni tó bá rí ètò yìí ẹ bá pín kó dé ọ̀dọ̀ àlùfáà àbí ìmáàmù Ìlọrin kó dọ́dọ̀ wọn torí àwọn ọ̀rọ̀ tó sọ ó léwu tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yẹn ewu ńlá ni nǹkan tó fẹ́ gbẹ́sẹ̀ lé yẹn fún ara wọn ṣẹ́rí. mo kàn máa sáré ṣètúmọ̀ kan fún yín sìn kẹ́ lè rí sà kó lè yé yín mo fẹ́ kẹ́ mọ̀ sà ṣe rí nǹkan tí ń kọ síbi àmì máa sáré ṣe fún yín ní máa ṣètúmọ̀ ẹ̀ kó jáde kẹ́yìn náà lè rí torí ẹjọ́ ó máa ní ewu ní pé kẹ́kàn máa sọ pé ẹ̀sìn fún yín ní àṣẹ ẹ̀sìn ò fún yín láṣẹ sà kò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá ni ṣọ́ọ̀ mi yé yín kò rí bẹ́ẹ̀ rárá sà ẹ jẹ́ kí n sáré ṣe báyìí fún yín kẹ́lẹ́ mo ti túmọ̀ ẹ̀ fún yín mo kàn dídí ìgbé jáde kẹ́lẹ́ mo fẹ́ kẹ́ ẹ rí i fúnra yín ni sà so kó má sí àríyànjiyàn nínú ọ̀rọ̀ yẹn torí gbogbo àwọn ẹlẹ́sìn ó máa dà àsìkò yìí ó ti wáyé wá ń sìn àwọn ẹlẹ́sìn mọ̀ ń pa òfin ìlú kẹ́tẹ̀ tó mọ̀ ń pa kẹ́tẹ̀ lọ gbé ẹ̀sìn sà ó yẹ kẹ́kọ̀ọ́ mọ̀ ń pa òfin ìlú náà àbá ní o kì í ṣàpèké pàṣẹ o àbá ní sà àbá ní ẹ wò ó ṣẹ́rí ìjọba ti federation tàbí ti ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn sà ṣé ń rí n tí wọ́n kọ nìyẹn o ìtumọ̀ ẹ̀ nìyẹn nǹkan tó kọ síbí mo túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá fún wa a kì í mọ̀ sà Emir of Ilorin ẹ jọ̀ọ́ màá fẹ́ kó yé wa ẹ lè pàṣẹ ẹ ní agbára láti pàṣẹ lórí ọmọlàkejì gbogbo wa la ní àṣẹ lórí ilẹ̀ wa sovereignty gbogbo wa ní sà ara nǹkan tí wọn kọ́ wa rèé mo dẹ̀ fi eléyìí ṣe mo fi àsìkò yìí kí pé mo ń rọ gbogbo ọmọ káàrọ̀ òjìrè ká tó gba òmìnira wa irú àwọn nǹkan báyìí ká mọ àwọn òfin wa ká mọ àwọn ìgbésẹ̀ tá lè gbé torí gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn tẹ́ bá lọ bí wọn ìdajì wọn mọ òfin ìlú àmọ́ wọ́n mọ ẹ̀sìn ẹ rí pé a ti kóra wa sínú wàhálà sà bẹ́ẹ̀ ni sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa o ẹ jẹ́ ká tẹ̀síwájú díẹ̀ ń bọ̀ ẹ̀yìn. ǹjẹ́ Emirates ṣé ń gbọ́. tó bá lọ ṣe ń bò mí tí ẹ bá ṣe Emirates. lẹ́ẹ̀kan sí sà Emirates kọ́ ni kókó sà constitution wa ni kókó sà
ẹ jẹ́ kó yé wa àsìkò mo fi gbogbo àsìkò irọ́ gbogbo ọmọ káròjìrì ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ó kódà ó ṣeé ṣe kí n wá ṣe ètò kí gbogbo wa ká dá sọ̀rọ̀ yìí mo dẹ̀ máa ṣàlàyé ẹ̀ máa fẹ́ kí gbogbo wa kí ọ̀rọ̀ yìí yé wa dáadáa torí ìgbésẹ̀ tí àwọn emir wa gbé níbà yìí ìgbésẹ̀ yẹn Ọlọ́run má jẹ́ ká ṣí ẹsẹ̀ gbé ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn ẹ ṣeun ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún máa gbọ́ nǹkan sọ lọ. tí ń sọ yìí ọlọ́lá wa Ile Ilorin ní sọ àwọn agbófinró sì mọ̀ sí kó bá a ọmọ ṣàlàyé tó wọ́n ìgbẹ́ agbára wa ní pé kí ni àwa níjà àwọn agbófinró wà ń bíbà yìí. ẹ jọ̀ọ́ ẹ má pa àwọn agbófinró wọ́n lè wà ń bẹ̀ àmọ́ wọ́n mọ òfin nínú òfin là ń sọ fún yín sà ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ẹ̀yin fẹ́ fi eléyìí ṣe ẹ̀sìn ìpínlẹ̀ fún wa kì í ṣe bẹ́ẹ̀ sà ṣẹ́ni pé ọ̀rọ̀ yẹn ó ti rí bákan sà ṣẹ́ni pé ọ̀rọ̀ yẹn ti rí bákan sà ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ Emir of Ilorin ẹ fi ọ̀rọ̀ yìí tó wọn létí abẹ̀yìn ni ẹ fi tó wọn létí ẹnì kan wá ń bí kan gbọ́ ọ̀rọ̀ yìí torí wọn ò mọ ìwé òfin nítorí ẹ̀ ṣe pàtàkì kẹ́ tó mọ ẹ̀sìn ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú kẹ́ kọ́kọ́ mọ ìwé òfin ilẹ̀ tiwa náà kó máa dá irú àwọn nǹkan báyìí lẹ̀ sà ẹ jẹ́ ká tẹ̀síwájú. ohun tá a bá wá nìyẹn kì í ṣe pé ìjà la bá wá sẹ́ni pé kò sẹ́ni kankan tó fọwọ́ ọ̀la wá àwa láti ní ìlú wa. gbogbo wa la nílùú ẹ jẹ́ kí n ka kíní kan fún yín sà mo máa túmọ̀ ẹ̀ fún yín Yorùbá láàárọ̀ ilé ní sà kó yé wa mọ àwọn òfin ìlú ẹ̀yin kọ́ lẹ nílùú sà gbogbo wa la ní mo dẹ̀ máa ṣàlàyé ẹ̀ fún yín àsìkò yìí àfikọ́gbọ́n náà ni ṣẹ́gbọ́ ẹ jọ̀ọ́ o abẹ̀yìn ni ẹ̀bẹ̀ lábẹ̀yìn o ẹ̀sìn yẹn mo dẹ̀ tún máa fi fídíò yẹn máa tún ṣe ti rí gbogbo ẹ̀sìn tẹ́ ń gbé yẹn máa tún fi hàn yín bọ́n ṣe ń ṣe àwa èèyàn dúdú wọn ò kà wá kún kámbò torí ẹ̀yin gbé ẹ̀sìn wọn lárugẹ àmọ́ wọn ò kà àwa èèyàn dúdú kún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká gbé ìṣẹ̀ṣe wa ká gbé lárugẹ ntí wọ́n bímọ gbogbo wa lára nìyẹn lílẹ̀ káàárọ̀ òjìrè sà kì í ṣe rọ́ Odùduwà gbogbo àtàwọn ọmọ ilẹ̀ Yorùbá gbogbo wa nǹkan tí wọ́n bímọ wa nìyẹn sà àwọn àjèjì tẹ́ ń gba ìsìn wọn mọ́ra ẹ̀rí bó ṣe ń ṣe àwa dúdú mo tún máa fi hàn yín lẹ́ẹ̀kan sí kó lè yé wa sà ibi tí mo fẹ́ lọ mo fẹ́ sáré fi kíní kan hàn wá ni torí ọ̀rọ̀ yìí ṣe pàtàkì sà ń bọ̀ ó dáná mo fẹ́ kí ẹ mọ òfin ìlú torí ó ti yé mi sí pé ṣàṣàánú wa ló mọ àwọn àṣẹ àti agbára tí a ní lápapọ̀ wa ẹ bá rò pé bóyá ẹ̀sìn ní agbára ju òfin lọ irá kìí ṣe bẹ́ẹ̀ sà mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí sà torí àwọn ọ̀rọ̀ tó sọ pé àwọn arúgbófinró mọ̀ sí irọ́ wọn mọ̀ sí o tó máa mọ̀ sí àwọn gan ẹni tó bá yín sowọ́pọ̀ ṣe léyìí wọ́n ń rú òfin ni sà wọ́n ń rú òfin ni sà bẹ́ẹ̀ ni sà wọ́n ń rú òfin nǹkan tó wà nínú ìwé òfin ilẹ̀ Nàìjíríà òun là ń sọ fún yín ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ kì í ṣe wọn ò dárúkọ ẹ̀sìn bẹ́ẹ̀ sà wọn ò dárúkọ ẹ̀sìn yín bẹ̀ rárá sà kò sí ẹ̀sìn kìrìtẹ́nì o tàbí mùsùlùmí àwọn èèyàn ìlú màá fẹ́ kí gbogbo ọmọ kárọ̀jẹ ká gbìyànjú jẹ́rí ara nǹkan tó ṣe pàtàkì ká mọ òfin rẹ̀ sà mo dẹ̀ fi àsìkò rírọ̀ gbogbo ọmọ kárọ̀jẹ àwọn ọmọ máa ṣe àwọn ètò kan máa túmọ̀ ẹ̀ lédè Yorùbá ká lè mọ àwọn nǹkan báyìí púpọ̀ ní wa ọ̀mọ́ ẹlòmíì tó máa ti gbọ́ tí ẹni àbá ti sọ̀rọ̀ wọ́n á ti rò pé òun ni ó ní nǹkan tó bá sọ ní abẹ́gẹ́ o àwọn agbófinró ti dúró tí wọ́n lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ òun là ń kà ń sìn àwọn èèyàn la ní agbára lù láti ìbílẹ̀ kan sí ìbílẹ̀ kejì kì í ṣe ẹ̀sìn sà kò sí ẹ̀sìn tó ní agbára kankan rárá lórí ilẹ̀ tiwa sà ṣọ́rọ̀ mi yẹn sà ẹ ṣeun ẹ jẹ́ kàkà kejì ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí ṣe rí bẹ́ẹ̀ yẹn pé bá ṣe máa kópa ó láti bọ́ sí abẹ́ òfin ìlú kì í ṣe ẹ̀sìn o wọn ò dárúkọ ẹ̀sìn o bàbá Emir wọn ò dárúkọ ẹ̀sìn rárá òun lẹ̀ ń wò lórí fọ́nrán yẹn sà máa fẹ́ gbogbo àti kírísítẹ́nì o àti mùsùlùmí ẹ jẹ́ kó yé wa òfin ìlú wa
ìrẹ́jẹ sì wà nínú ẹ̀ a dẹ̀ fẹ́ ṣe ètò bí àwa ọmọ Yorùbá bá ṣe máa dá dúró àmọ́ díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ la máa débẹ̀ mo kàn fẹ́ fi eléyìí ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ tí aláti mọ̀ láàrin ara wa kó yé wa dáadáa ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tó gbọ́ àwọn nǹkan tó mìíràn tẹ̀ máa tún sọ mẹ́rin sàn ẹ ṣeun. ẹ máa gbọ́ ẹ ní ẹ̀tọ́ ẹ̀sìn yín ò fún yín ní ẹ̀tọ́ láti bi ọmọ Nàìjíríà ní ìkọ̀kan torí pé kí ni òfin yìí ṣe rí bẹ́ẹ̀ yẹn ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè ń gba gbogbo agbára àti àṣẹ rẹ̀ kò sọ̀rọ̀ mùsùlùmí kò sọ̀rọ̀ kìrìsìtẹ́nì nínú ìwé òfin o sẹ́nà pé mo fi kíní kan hàn lẹ́ẹ̀kan kẹ́ má gbàgbé mi ìfẹ́ kẹ́ gbàgbé mo fẹ́ tún fi hàn yín mo fi hàn yín pé ìjọba jẹ́ ìjọba ti federation tàbí ti ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ lè pàṣẹ o ẹ ní agbára láti pàṣẹ kan fún yẹn kankan sà ẹ ní agbára kankan rárá sà ẹ ṣeun ẹ jẹ́ ká wo nǹkan tí nǹkan tí mo dẹ̀ ṣe àwọn arábìnrin yìí wọn ò ní mọ nǹkan tí mo ń sọ yìí tó yẹ mò ń gbìyànjú àsìkò yìí mò ń rọ gbogbo àwọn ọmọ káàrọ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti ní gbogbo ìbílẹ̀ wa ká kọ́kọ́ mọ àwọn òfin tí ó wà tó fi ń darí wa torí àwọn ẹ̀sìn tẹ́ ẹ̀ ń lọ sọ́dọ̀ wọn àwọn náà ń fi ẹdi pé wọ́n ti ń rẹ̀ yín jẹ́ sìn torí pé ẹ mọ òfin nítorí àwọn bá sọ fún ilẹ̀ máa gbà ẹ láti mọ òfin yìí a máa wá ṣètò lórí kínní live ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣe é ràn ẹ ní àṣẹ láti pàṣẹ níbi kankan ẹ̀sìn yín ò fún yín láṣẹ ẹ jẹ́ kí n tún gbé wá lẹ́ẹ̀kan sí fún yín kò yẹ ẹ̀sìn yín kò fún yín ní àṣẹ rárá sà ẹ gbọ́dọ̀ pàṣẹ fún yàn kankan ẹ̀sìn yín ò fún yín ní àṣẹ ìjọba ti federation ìjọba àpapọ̀ tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn arábìnrin yẹn kò ní bá yín sọ torí wọn ò mọ̀ ara tí mo ṣe ń sọ pé ẹ jọ̀ọ́ Citizen AY àti Duduwa TV Radio a máa ṣe àwọn ètò kí gbogbo wa ká lè mọ òfin wa ṣẹ́dẹ̀ òfin tó fi ń darí wa ń sìn ká tó kúrò ní ilẹ̀ Nàìjíríà ká kọ́kọ́ mọ àwọn òfin yẹn àwa níbẹ̀ sí ń sọ pé òfin yẹn la máa fi bá ìjọba sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó kù pẹ̀lú àwọn ẹlẹ́sìn wọ́n ń bò wá lójú àpẹẹrẹ ẹ̀ lẹ́rìí sìn ṣe rí pé à ń tupalẹ̀ yéké irọ́ rẹ̀ ló bá dé púpọ̀ nǹkan tó sọ mi ẹ má bínú ẹ̀mẹ́ kì í sọ̀rọ̀ bínú àmọ́ nǹkan tẹ́ sọ sà kò tán mọ́ òfin tó wà nínú ìwé òfin sà kò tán mọ́ rárá kò sí àríyànjiyàn lórí ọ̀rọ̀ yẹn mo rò pé nǹkan ẹ̀ lè jiyàn lórí ọ̀rọ̀ yẹn ẹ ṣeun ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣé ń gbọ́ ẹ lọ mọ̀ pé ìlú kọ̀ọ̀kan ló ní òfin tó ní customary law. A ní customary law but customary law yẹn ẹ̀sìn kankan ò gbọdọ̀ kọjá orí ẹ̀ irọ́ ló ń pa fún yín bẹ̀ yẹn irọ́ o ṣe rí customary law tẹ́ ẹ̀ ń sọ yẹn customary law ó sì máa dúró sábẹ́ òfin customary law ó yàtọ̀ sí ọ̀rọ̀ pé ẹ̀sìn ní eléyìí tẹ́ ẹ̀ ń ṣe ìsà ẹ̀sìn níléyìí ẹ̀sìn ní ẹ jẹ́ kí n tún fi hàn lẹ́ẹ̀kan sí ẹ̀sìn lẹ́ ń ṣe yìí ẹ̀sìn ní tọ̀dọ̀ yín tó yẹ mo ṣe dídí gbé jáde mo ń da o ń bọ̀ mo kàn fẹ́ fi láti ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá gbọ́ ètò yìí ẹ jẹ́ kó tètè máa lọ o arábìnrin yẹn kò yẹ kí wọ́n dá sí wọn ò ní ẹ̀tọ́ láti bá sọ pín ní tó bá fẹ́ ṣe ni kó ṣe ó wà lórí ilẹ̀ èdè tiẹ̀ ó dẹ̀ ní àṣẹ lórí ilẹ̀ yẹn torí ọmọ Nàìjíríà ni òfin Nàìjíríà dẹ̀ lágbára ju ẹ̀sìn lọ ẹ jẹ́ kó yé wa àmọ́ àìmọ̀ òfin ló ń jẹ wá ń yà o àìmọ̀ pé a ní àṣẹ arábìnrin yẹn kò mọ̀ pé àwọn náà ní àṣẹ lápapọ̀ wa pé tá a bá dún papọ̀ eléyìí tó ń ṣe yìí ìrẹ́jẹ ni ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ẹ̀sìn ní tiwọn yẹn kì í ṣe customary law o tó ń sọ pé customary rọrùn pa customary pé nǹkan tí a ti ṣe ìṣẹ̀ǹbáyé wa kódà ẹ̀sìn ìbílẹ̀ ó ní agbára ju ẹ̀sìn ti ìṣẹ̀ṣe ìbílẹ̀ lágbára ju ẹ̀sìn mùsùlùmí lọ ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọn ò ní agbára kankan lórí ilẹ̀ wa irọ́ ló ń pa fún yín irọ́ kábìtì ló ń pa fún yín. ṣé ràn. Abẹ́òkúta ṣe wà wọ́n nísìnyí Abẹ́òkúta ìlú Yorùbá pọ́nbélé ni
ìlú ọ̀sà ni àmọ́ lọ́rin bí ìlú ìsìláàmù ní ìsìláàmù. irọ́ o kì í ṣe islam rárá islam kọ́ ara tí mo sọ fún yín nìyẹn ẹ jẹ́ kó yé wa irọ́ o ẹ má gbà o àgbà o kì í ṣe ìlú islam rárá irọ́ ń pa fún yín ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ jẹ́rí kì í ṣe ìlú islam rárá inú ìwé òfin wa nìyà o ara rọ́ tó ń parí o ẹ jọ̀ọ́ mo rọ gbogbo ọmọ káàrọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ nípa ẹ̀sìn wa o pa ìjọba wa àti òfin wa àwọn ẹ̀sìn yẹn wọ́n ń bọ̀ wá lójú àti kìrìtẹ́nì o àti mùsùlùmí ṣẹ́ni sì pé wọ́n ń bọ̀ wá lójú irọ́ ni wọ́n pa ọ́ látòkè délẹ̀ mẹ́ẹ̀ o kò sí ṣẹ́ni pé gbogbo ohun tí wọ́n ti sọ mo ti ń já irọ́ látẹ̀kan mo ti ń já irọ́ gbogbo ọ̀nà tó wá gbé wá kò tẹ́ mọ́ òfin ìlú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kó lọ yíká o ẹ jẹ́ kó lọ yíká mo dẹ̀ máa ṣe léde èdè gẹ̀ẹ́sì náà fáwọn èèyàn wa torí ara tó ń ṣẹlẹ̀ sí wa rèé ẹ rí i pé wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti po ẹ̀sìn mọ́ mẹ́bà fún wa àti wá ka sórí àwa mọ́ èyí tó jẹ́ yìí mọ́ òfin ló ṣe pàtàkì jùlọ o òfin lágbára ju ẹ̀sìn lọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ṣe ń ràn irọ́ o ẹ ṣe ń gbọ́ irọ́ náà ló ń pa fún yín wọn lè gbárù nǹkan báyìí ìmọ̀ láti wá ṣe live broadcast ẹ wò ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ arákùnrin yẹn pa irọ́ ni náà ẹjọ́ má bínú irọ́ ló ń pa fún wọn bẹ̀yẹn wọn ò ní agbára láti gbé ẹ̀sìn lẹ́yìn ẹnikẹ́ni lórí bẹ̀yẹn rárá arábìnrin yẹn torí wọn mọ̀ fi ara nǹkan tí mo ṣe ń gbìyànjú pé ká gbogbo ká mọ̀ òfin ìlú wa rèé mò ń bọ̀ ẹ ká tẹ̀síwájú ká tún gbọ́ àwọn ọ̀rọ̀ wọn ẹ má bínú ṣẹ́rí ẹ̀ ń dẹ́wọ́ wú ni ṣẹ́rí lọ irọ́ la nǹkan tó pa yẹn ọ̀hún faramọ́ kankan mi lẹ́yìn Israel irọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn ò ní agbára kankan tí wọ́n kọ sínú ìwé òfin nìyẹn ẹni tó bá dẹ̀ sọ pé mo purọ́ ẹja mi rọ́ nǹkan tó kọ nínú ìwé òfin òun lẹ̀ ń wòye ìjọba ti federation tàbí ti ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ẹ̀sìn kìrìtẹ́nì kì í ṣe tiwa ẹ̀sìn mùsùlùmí kì í ṣe tiwa ìṣẹ̀ǹbáyé ní customary law ẹ má pàjá lọ́bọ̀ fún wa ẹ jọ̀ọ́ ẹ má pe ajá lọ́bọ̀ fún wa. irọ́ o ẹ̀yin gan ni kọ́rọ̀ yé ẹ̀yin ni kọ́rọ̀ yé ẹ̀ mọ òfin ara tí mo ṣe ń sọ pé ká mọ òfin wa rèé ká tó gba Yorùbá nation mo á fẹ́ ká fi tẹ́rí ń sìn pé ó ti wá di dandan sí ká mọ òfin wa ilẹ̀ wa lédè wa mo ń bọ̀ eléyìí mo tún gbé jáde a máa dídì máa àwọn nǹkan báyìí ó ṣe pàtàkì ká mọ̀ ẹ sáà jẹ́ kí á tẹ̀síwájú ẹ̀rọ ló bá dé gbogbo tó sọ yẹn o. lọ́wọ́ wú ìgbẹ́ lábẹ́ òfin pé nílẹ̀ yìí o. kò sí lábẹ́ òfin kankan sà kò sí lábẹ́ òfin kankan rárá gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi kò sí lábẹ́ òfin ìjọba jẹ́ ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ntọ́kọ nìyẹn section 10 arákùnrin yẹn wọ́n pa irọ́ fún yín ni arábìnrin yẹn kò lè mọ̀ torí wọn mọ̀ òwe òfin adájọ́ tí ń gbìyànjú kí gbogbo wa ká mọ òfin ìlú wa nìyẹn lédè wa ṣẹ́ni sì pé ó ṣe pàtàkì ká mọ̀ lédè wa àwọn ẹlẹ́sìn wọ́n ń lo òfin láti tún fi máa rẹ́ ọmọ ìlú jẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí o ẹ jẹ́ ká ṣe àkíyèsí ṣẹ́ni ràn irọ́ o ìlú ẹ̀sìn ò ní agbára kankan lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀ tẹ́ bá ń jiyàn lórí ọ̀rọ̀ ẹ wò ó ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ àwọn fẹ́ sọ ẹ̀sìn mùsùlùmí di ẹ̀sìn ìpínlẹ̀ kì í dẹ́ ṣe bẹ́ẹ̀ rárá irọ́ lọ́pa irọ́ ńlá ni òun lẹ̀ ń wò nínú ìwé òfin ẹsẹ̀ 10 ẹ jẹ́ ká tẹ̀síwájú. ṣẹ́yìn lọ àwọn rábì wọn mọ nǹkan kan o gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí emir amòfin àti emir mọ òfin torí náà arábìnrin ó dẹ̀ jẹ́mi láàánú pé ṣé arábìnrin tó wà níbí báyìí tó pè sáàárín wọ́n wá bẹ̀ sí ní sọ ó yẹ ká ní ara tí mo ṣe fẹ́ kí ká mọ òfin rèé arábìnrin yìí kò ṣe nǹkan kan kò rú òfin kankan àwọn gangan lọ́rùn òfin kò sí ó dẹ̀ ní agbára gbogbo wa la mọ̀ ọ̀lú
ntọ́ bá dẹ̀ fẹ́ ṣe lẹ́sìn lógún tó bá wù wá ká ṣe kò dẹ̀ sí wọn gbọ́dọ̀ dá wa dúró. ẹjọ́ ọ̀rọ̀ yìí tẹ́ bá ṣe ń gbọ́ ẹ fi tó àwọn èèyàn wa létí torí ó ṣe pàtàkì. àwọn irọ́ tí wọ́n pa ń bẹ̀ yẹn orí irọ́ ṣẹ́ni látòkè délẹ̀ ṣẹ́ni pé wọ́n já gbogbo irọ́ yẹn ní kọ̀ọ̀kan pátápátá. ẹ jẹ́ ká mọ òfin ilẹ̀ wa a fẹ́ lọ Yorùbá nation àmọ́ ó máa dá ká kọ́kọ́ mọ òfin tábà tí mo fi yẹn á ti ẹ̀jẹ̀ kó á tún yá wa láti gba Yorùbá nation á yá wa láti gba Yorùbá nation sọ́wọ́n mi yẹn ẹ jẹ́ ká wá ṣe báyìí arábìnrin kò yẹ kí àwọn ọkùnrin kẹ́dẹ̀ nítorí tẹ̀lé dùn mí ni pé wọ́n wá gbé obìnrin sáàrin wọ́n máa ń ṣe báyìí sọ̀rọ̀ sí ìwọ ọmọlúwàbí kọ́ yẹ o wọ́n gbé obìnrin àwọn ọkùnrin géńdégéńdé wọ́n wá bá obìnrin sọ̀rọ̀ báyìí ẹ̀rọ bẹ́ẹ̀ kọ́ ni ìwà ọmọlúwàbí Yorùbá o rárá sà mo dẹ̀ ti máa fi fídíò yẹn ẹ má gbàgbé ti fídíò tí mo sọ lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ rántí ẹ̀sìn tẹ́ ń gbé lárugẹ ẹ̀sìn mùsùlùmí tẹ́ ń gbé lárugẹ ẹ wo bó ṣe ṣe arákùnrin aláwọ̀ dúdú bíi tiyín ẹ wò ó dáadáa kó yẹ yín o gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ dúró síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n fi léyìí sí wọ̀nyí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń dúró yìí ẹ̀yin tẹ́ ń dúró tẹ́ ń ṣe kí ẹ̀yin tẹ́ ń ṣe báyìí gbogbo yín pátápátá mo fẹ́ ṣe báyìí mo fẹ́ kẹ́ rí ni gbogbo yín mo fẹ́ kẹ́ rí púpọ̀ nínú ibẹ̀ ṣe dúró torí gbogbo yín ẹ ti lẹ́nu láti máa sọ pé báyìí báyìí gbogbo ẹ wò ṣe rí gbogbo àwọn arábì mo fẹ́ kẹ́ wo àwòrán yìí kẹ́ máa mọ̀ pé ìgbésẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa gangan tó ń fi pamọ́ fún yín àwa ń tú àṣírí ẹ̀ fún yín kẹ́ lè ṣe dájú yín kẹ́ yá bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀sìn yín àṣà wa kẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ìṣẹ̀ṣe wa lárugẹ torí nǹkan tó bímọ wa nìyẹn o ẹ jẹ́ ká wo kínní ẹ wò ó ṣe níbi tí arákùnrin dúró sí iwájú mẹ́kà wọn nìyẹn o iwájú ilẹ̀kùn bíi tó máa fi wọ mẹ́kà ẹ̀rí pé àwọn ọlọ́pàá mẹ́kà wọn ò jẹ́ kó dúró wọ́n bẹ̀ sí tì í ẹ máa wò ó lọ o ṣe rí ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ṣe ẹni bẹ́ẹ̀ yẹn ó sọ fún wọn pé kọ́ má tì í ọ́n tì í ẹ̀yin tẹ́ ń wo ẹ̀yin tẹ́ ń sọ pé mùsùlùmí ẹ wo aláwọ̀ dúdú bíi tiyín ni o aláwọ̀ dúdú bíi tiyín ni o ṣe ti pé ẹ ti gbé ẹ̀sìn rọ wọn ẹ ti gbé sórí ẹ̀sìn yẹn wọ́n fi ń bòye lójú àmọ́ wọn ọ̀ka kún tó wá dójú ẹ̀ ẹ bọ́ ṣe ń tì í mo fẹ́ kẹ́ fojú ẹ wò dáadáa kó yé yín o ẹ wò dáadáa ṣẹ́rí bọ́ ṣe ń ti arákùnrin náà ṣẹ́rí pé àwọn arábì ṣẹ́rí àwọn wọn ṣẹ́rí pé ó funfun arab ẹ̀rẹ̀ wọn tán tì dúdú èwo ni ó máa jẹ́ ẹbí mọ́ pẹ̀lú yín ṣé kìí ṣe dúdú ẹ̀sọ̀ jí gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́sìn sórí ẹ̀sọ̀ jí ẹ̀wò tó ń ṣẹlẹ̀ sáwà dúdú lọ́dọ̀ wọn nìyẹn ẹ̀sọ̀ jí ẹ̀wò bá ṣe ń tì í ṣẹ́rí àwọn méjì wọ́n dúró sóyè wọ́n tún àwọn dúdú tó kù wọ́n tún tì wọ́n sẹ́yìn pé kọ́kọ́ fún sẹ́yìn ṣẹ́rí wọ́n tún tì wọ́n sẹ́yìn ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí pé wọ́n tì wọ́n sẹ́yìn ṣẹ́rí torí pé ó dúró síwájú mẹ́kà tẹ́yìn gbé lágúnjẹ ṣẹ́rí tẹ́yìn gbé sókè ṣẹ́rí wọ́n tún tì yẹn síwájú ṣẹ́rí wọ́n pé kó má dúró síbẹ̀ àwọ̀ wo ló ní ẹjọ́ àwọ̀ wo ń tí ṣé kìí ṣe kan náà ẹ jẹ́ kó yé wa ẹ lajú yín ẹ ṣe kí ni ẹ la ojú yín Emir of Ilorin ẹ jẹ́ kọ́rọ̀ yìí kì í ṣe ètò ebú o kì í ṣe ètò ìjà o àmọ́ òfin ẹ̀sìn kò ní agbára lórí ilẹ̀ tiwa Nàìjíríà yẹn òfin Nàìjíríà lẹ́ẹ̀kan sí ẹ lè máa sọ pé ẹ fẹ́ jiyàn ẹ jẹ́ kí n fi kìíní kó fi hàn yín òfin yìí ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn sọ sìn ẹ ti wá fẹ́ sọ èdè Muslim ẹ fẹ́ wá sọ di ẹ̀sìn ìpínlẹ̀ irọ́ ńlá lẹ́pa irọ́ kàbìtì torí náà gbogbo ọmọ káàrọ̀ òjìrè màá fẹ́ kí a gbìyànjú ká mọ ọ̀rọ̀ yìí sì ó ti wá di dandan ká mọ òfin ọ̀nà méjì ní ká fi mọ òfin lórí àwọn òṣèlú àkọ́kọ́ ìkejì àwọn ẹlẹ́sìn àìmọ̀ òfin wa àwọn ẹlẹ́sìn wọ́n ti gbá wa wọ́n ti bò wá lójú wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba àsìkò tó sìn ká wá sọ jí o a lè pàtì mọ́ o
òfin ìlú wa lórílẹ̀‐èdè Yorùbá gbogbo ọmọ Yorùbá láti mọ̀ kọ́ lè dúró fẹ̀tọ́ wọn torí wọ́n fi ẹ̀sìn wọ́n fi gbá yín lójú wọ́n lè fi ń gba ẹ̀tọ́ yín mọ́ yín lọ́wọ́ arábìnrin tó dúró báyìí ẹ wo àwọn ọkùnrin yìí wọ́n lè gbé sáàrin mo dẹ̀ fẹ́ lè máa kín wọ́n lè gbóbìnrin sáàrin ìyẹn kì í ṣèwà ọmọlúwàbí rárá sà kì í ṣèwà ọmọlúwàbí rárá kódà ó tiẹ̀ dùn mí arábìnrin tó dẹ̀ ẹ̀tọ́ ẹ̀dẹ̀ ló ń ṣe torí ẹ̀sìn kò ní àṣẹ nínú ìwé òfin lẹ́ẹ̀kan sí kẹ́ mọ̀ kẹ́ má kò sáàríyànjiyàn náà ẹ má tiẹ̀ mẹ́nubà mọ́ kẹ́ tó sọ̀rọ̀ kẹ́ tó sọ pín ẹ lọ ka ìwé òfin wa kẹ́ mọ̀ ṣọ́nà mi yé yín ẹ wò àrùjù báyìí lọ màá padà wá a máa tún sọ àwọn kan àbí méjì ẹ ṣeun.